onírìṣà mo tún kí Olúwo for the first time toro ti congratulate Aláàfin. A gbọ́ nínú ìtàn wọ́n ní bàbá wa onírìṣà náà wà lára ẹni tó ń dí wa lọ́wọ́ tí wọ́n fẹ́ ká jọba. Ẹ máa wò pé kí láàrẹ tún sọ yìí. Ẹ jẹ́ bá jọmọ lè fẹ́ má bínú o. Wọ́n lọ́mọ ọsàn ní pópó yaba ní rí bàbá fín. Bọ́ bàbá láti èdè lọ ẹ má pera ẹni olórí ọba mọ́ o. Tẹ́ ẹ bá fẹ́ ká fàájá, a máa fàájá. A máa fà tó jẹ́ pé ó máa já gidi. Tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan. Ẹ má pera ẹni olórí ọba mọ́ o. Bẹ́ẹ̀ ni ẹ ń ṣọmọ Oòduà. Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín. Ẹ̀yin ni bàbá lóòṣàlẹ̀ gbogbo Yorùbá. Aláàfin Ooni ọba ilẹ̀ Yorùbá. Mo ní gbogbo voice mo ní lọ́wọ́. Gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin bàbá tó kú yìí ń sọ̀rọ̀. Gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájá ni. Mi ní play lẹ́nìí pọ̀ máa play ní next voice message. Gbogbo ẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn orí fi. Mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́. Bọ̀ mo ṣe àpọ́nlé fún Ọọ̀ni mi ò fẹ́ play voice òun àti bàbá. Gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin. Gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ Ọọ̀ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Gbogbo ẹ̀ ló wà níbí. A máa ní ṣe kó bàjẹ́. Bọ̀ bàbá a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń dí wa lọ́wọ́. Wọ́n claim olórí ọba. Ẹ má claim olórí ọba níbi tí Aláàfin wà o. Mo sáré sọ yẹn mo mẹ́nu kó mbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ará Òkè Ògùn ẹ dákun torí Ọlọ́run kí la gbà lọ́wọ́ ẹ̀yin ará Òkè Ògùn gangan tó fi jẹ́ pé Ọ̀yọ́ lẹ máa fi fẹ́ máa pa. Ẹ dẹ̀ fẹ́ máa ẹ ń kọjá àyè yín gan gbogbo ẹ̀yin ará Òkè Ògùn pátá. Ẹ tó bá jọ ọmọ Òkè Ògùn bí ẹ má bínú Aláàfin ni bàbá yín ẹ mọ̀ náà. Ẹ má wulẹ̀ yiri ẹ̀ wò rárá. Ẹ mọ̀ gbogbo yín lẹ mọ̀ pé Aláàfin ni bàbá nílẹ̀ Yorùbá. Kò sí ọjọ́ orí tí ò bá jẹ́ bàbá wa ní Aláàfin àjùlọ bọ̀ bàbá ni. Wọ́n bí mi kú mo máa dọ̀bálẹ̀ tán ni. Brother mi Prince Abímbọ́lá àṣìbá máa pe ọba ní Prince nsìn. Ọwọ́ adé Abímbọ́lá Afis nǹkan tí àwọn Ọ̀yọ́ gangan yàn nìyẹn. Òun dẹ̀ ni wọ́n follow due process tí the governor Ṣèyí Mákindé tó ti ń tẹnu mọ́. Ẹ wo ẹni tó bá rí Ṣèyí Mákindé bí ọ̀tá kì í ṣọ̀tá o. Ẹni tó bá rí àǹtí mọ̀ súrásùmọ́nù bí ọ̀tá kì í ṣọ̀tá o. Ìwọ tó o bá wo Alhaji Aare Almaroof tó wò mí pé ọ̀tá ni mí nínú ọmọ Ọ̀yọ́ èmi ò ń ṣe ọ̀tá Ọ̀yọ́ o. Ojúlówó ni wá. Ẹjọ́ ẹ̀yin àfáà ẹni pé mò ń gé mi ìfẹ́ ká pẹ́. Ẹ̀yin àfáà tẹni kinní kan mẹ́ríkì màtí orí fóònù yìí ló wà kinní kan. Ẹ̀yin àfáà tẹ́ ń dara yín láàmú tẹ́túlẹ̀ lẹ́ máa wá yan ìmáàmù lọ́yọ̀ sórí yín ò burú. Ení ìjà ni o ẹ má bínú o bọ̀ máa gé díẹ̀díẹ̀. Ẹ̀yin àfáà tẹ́ ń kọ lẹ́tà tẹ́ni kinní kan mo mà ti gbàgbé kẹ ayé mi o ibi táwọn tí mi dẹ̀ sẹ́ni kinní yìí sí ló wà. Ẹ̀yin àfáà tẹ́lẹ̀ ilẹ̀ tún fẹ́ wá yan Aláàfin ẹ fẹ́ wá yan ìmáàmù lọ́yọ̀ tó bá ti bí yín da ẹ máa bọ̀. Ẹ mọ̀ pé Ọ̀yọ́ ọgbà tí bàbá wà ń bẹ̀ tí bàbá ń sọ̀rọ̀ iye bàbá Lámídì ikú bàbá yèyé ọba tí fọba jẹ ìgbà tí bàbá ń sọ̀rọ̀ táwa ń bẹ̀rù bàbá wa ọba ò tí ìwọlé tẹ́lẹ̀ náà bá wọlé a máa bẹ̀rù ẹ̀. Tí wọ́n bá ti bí ẹnì kọ́kọ́ da nínú gbogbo ẹ̀yin àfáà Òkè Ògùn àti ẹ̀yin àfáà tẹ́nìkan mẹ́ríkìní kan ní yín pé ẹ máa wá yan máàmù wọ́n máa nà ya yín sáré. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ẹ máa wo pé kí ló dáre ẹ bọ́ta brutally báyìí láàárọ̀ yìí. Èmi ò mọ nǹkan tó ṣe àwọn èèyàn ẹ wá gbé imú sí ìlú ìṣẹ̀ǹbáyé. Ẹ fẹ́ fi ṣẹ̀rí àlọ́ wọlé. Àgbà wọ́n sì ń ṣe kinní lẹ́ni àwọn ọmọ ọkọ Yorùbá tí wọ́n tún ṣe ọmọ Ọ̀yọ́ nìkan o. Ìwọ tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ń bì tó o bá wo ṣó yìí tó o bá ṣí ẹ ọmọ àlè Ọ̀yọ́ ni ẹ. Gbogbo ẹnu ni mo fi sọ. Tó o bá wà nínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin tèmi brọ́dà yín àbúrò yín kékeré ìtẹ́ fi mí ṣe olórí tó o bá wo ṣó yìí tó o bá ṣí ẹ kó kan àwọn èèyàn lára
olórí ọmọ àlè ní ẹ torí pé mo fẹ́ kí gbogbo Ọ̀yọ́ mi kan gbọ́ kíní yìí àní tẹ́ bá ń bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀ wá sẹ́ digbidigbi lọ́yọ́ wà ẹ̀yin àfẹ́ má dán wo ẹ wò lọ́wọ́ tá a wà yìí gbogbo tó bá ń ṣẹlẹ̀ lọ́yọ́ ẹnu mi lẹ́tì máa gbọ́ ẹ̀yin àfáà náà ẹ̀yin wá bọ́ta wọ́n ṣẹ̀ṣẹ̀ yan Aláàfin lánàá ẹ̀yin wèrè kan tún bọ́ta ẹlẹ́yìn lẹ́ máa jẹ ìmáàmù lọ ṣé ẹ ṣí èrè ṣé èyí ti gbọ́ pé wọ́n fi ẹlòmíì jẹ ìmáàmù lọ́yọ́ ni bàbá wa Aláàfin ló gbé ẹ̀sìn mùsùlùmí wọ inú Ọ̀yọ́ so bàbá tó gbé ẹ̀sìn mùsùlùmí wọ inú Ọ̀yọ́ òun náà láti fi jọba òun ló bá wà lórí àpèrè tó bá ti wá bọ́ sórí àpèrè yẹn á wá yan ìmáàmù níbi tó ti yẹ ṣé ilé akéwùgbẹ̀rú àti ilé lèmọ́mù ó dà gbọ́dọ̀ méjì bóyá náà jẹ ìmáàmù ibẹ̀ náà máa ti yàn án èmi ò ka mẹ́sẹ̀gì tó bá ẹni tó bá ti bú mi inú yín ẹ bú mi màá gbọ́ létà máa wá ka mẹ́sẹ̀gì màá rí ibi fi yín lésì torí mo ti ní ọdún yìí wọ́n ní we listen we don't do what ẹ bá ń kọ́ sábẹ́ ẹ bá ń kọ́ àṣà yẹn we listen we don't do what ó lọ̀rọ̀ tó wà lẹ́yìn o wọ́n á ní we listen mi ní parí yòókù èyí tẹ́ ẹ bá mọ snooker 2025 ẹ fi sábẹ́ ẹ bá keyboard ìjà we listen we don't do what kẹ́ni kọ́kọ́ máa ṣe bọ̀dì fún mi o. ó fẹ́ kẹ́ mọ̀ pé kí ni. ẹgbẹ́nu òṣìṣẹ́ ọ̀hún ẹgbẹ́nu wèrè lọ ó yẹ kó mú lọ fẹ́ ni ọba tí ò bá tí ì wá sífẹ̀ kò tí ì di Aláàfin ẹ lọ wo bàbá wa kẹ lọ gbọ́ kíní bàbá wo ẹ má jẹ́ nǹkan ọmọ yín ọmọ òpó lólùfẹ́ mi ní bọ̀t ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn sórí bọ̀t kò sí bọ̀t ń bẹ̀ ọba tí ò bá tí ì wá sí Ilé Ifẹ̀ kò tí ì di Aláàfin ìyẹn náà ń bá yín sọ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́dẹ wa ládé àkọ́kọ́ àbí ṣé ti gbàgbé pé ọ̀rọ̀ yàn ló jọba ọ̀pá Ilé Ifẹ̀ ọ̀pá tó wà Ilé Ifẹ̀ yẹn ọlá pé bàbá yẹn lọ kú síbẹ̀ ó ní Ilé Ifẹ̀ fi ní authorization lórí ẹ̀ mi ìfẹ́ lọ́bẹ̀ brọ́dà mi ìfẹ́ lọ́bẹ̀ tàbá gòdì fún bẹ̀yẹn gbogbo yìí máa lanu ṣe rí orídẹ̀ẹ́rì ìtorí kẹrẹ̀dì ìtàn ni orí mi bí orí ìsáìdì òṣùpá tèmi ò kàn tó ti ẹni tẹ́ ẹ bá là ìtàn ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìtàn ló wà ń bẹ̀ àwọn ẹ̀yà àti ta ni ẹ máa gbọ́ mi ẹ ṣí ẹ̀ ìwọ tó o bá nífẹ̀ẹ́ sọ̀rọ̀ yẹn ṣí ẹ̀ náà ẹ má jẹ́ ká rí anybody kó wá sọ̀yọ̀ kọ́ láàfẹ́ wá fi ìmáàmù kankan jọba lọ́yọ̀ ẹ̀ ń ṣí èrè ní abẹ́ ẹ̀ ń sinwin yẹ ò ṣe jàre ajá we listen we don't judge mi àwọn èèyàn ìyàwó mi nìkan ló sọ̀rọ̀ nínú gbogbo pé we listen olóbá mi parí ò ṣe jàre my dear olólùfẹ́ mi kan báyìí náà we listen we don't judge tó ti yé yín irọ́ ló ń pa olúwa ṣínà ọlá òmò náà ṣe òmò kankan bí tẹ̀ fẹ́ dá ìwèrè báyìí lóhùn bàbá yàn nífẹ̀ẹ́ ó wà lára ẹni tó jí wa lọ́wọ́ pé ká bá jọba ó dà pé ẹ ti fẹ́ tọ́jà báyìí àṣírí dá ẹ fẹ́ gbọ́ yẹn ẹ máa padà gbọ́ ẹ máa bá bọ̀ ṣé mo pẹ́ yẹn ọmọọ̀fẹ́ máa lẹ́nu òṣì àti ẹ máa dẹ́nu omi kò ń ṣe ọmọọ̀fẹ́ o kò mọ̀ tán ẹ bọ́ bí ẹ máa sọ̀rọ̀ ẹ máa bá bọ̀ ẹ máa gbóhùn nífẹ̀ẹ́ live and direct ṣé orí yìí ti burú àwọn sọ ìtọ̀ fún yẹn ẹ fẹ́ gbọ́ àṣírí dá ẹ fẹ́ gbọ́ ẹ máa padà gbọ́ bọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ mo máa reserve ọ̀rọ̀ yẹn bọ̀ tẹ́ ẹ bá ba bọ̀ jójú ẹ̀ tẹ́ ẹ bá fàájá màá bá yín fà tán orí yìí ti burú àti wọ́n tó yá àwọn ọmọ ọba lówó ará àsẹ́yìn àbáyín dá sọ̀rọ̀ ọlọ́ba kí ló dé tẹ̀ ń gbẹnu sọ̀rọ̀ wa ẹ̀yin ará òkè ògùn àbáyín dá nígbà tó yan ọba ìsẹ́yìn ìgbà tó yan àsẹ́yìn àbáyín dá sí thank you jare Bilikis we don't judge we listen we don't judge àwọn wèrè kan ti ń judge ẹ listen ni wọn ní kẹ́ judge wèrè yẹn ti bá bẹ̀ irọ́ ló pa kí ni bàbá ẹ̀ mọ̀ bàbá ẹ̀ ni mo sọ kúrò lórí péjì mi bàbá ẹ̀ ni mo sọ alájà kò sí nǹkan tó wá pù gbogbo àwọn tí wọ́n ń dúró tó ń dìtẹ̀ tó fẹ́ kájọba ọ̀nífẹ́ wà láàrin wọn kó gbé mi lọ́kọ̀tù tí ò bá sí mbẹ̀ àṣírí ayérayé wà ń bí àwọn náà fẹ́ máa bájọ mọ́ ń wo náà ayé ti yàtọ̀ sígbà tí bàbá Aláàfin kú ní 1968 ìgbà yẹn fàfàfàfà wọ
71 kó tó jọba eléyìí náà sì oṣù mẹ́ta ló kù kó pé 3 years ente ẹ bá mọ̀ ó kù oṣù mẹ́ta kó pé ọdún mẹ́ta a máa bẹ̀rẹ̀ àwẹ̀ lóṣù tó ń bọ̀ April ni bàbá kú ṣé 22 tí mi bá ṣe mistake so what are you talking about èmi ni ẹ jàre Ṣògódàrè mo rí ẹ Samuel ẹ bá mi share dànù ẹ bá mi share táwa bá ń sọ̀rọ̀ kọ́ máma a máa tackle anybody oníwọ̀ọ̀fì wo ó ti kí Aláàfin bọ̀ kò tó bẹ́ẹ̀ kó gbowó lọ́wọ́ bá gbogbo ẹ̀ la máa sọ f'Aláàfin Aláàfin ti wọ ò ready láti bá yín lọ party Aláàfin ò dẹ̀ ready láti máa shake anybody ẹ mọ ọba fọ́ba ni tẹ́ bá ti rí Aláàfin ẹ máa wo bí ẹgbẹ́ ń wo Lámídì ẹ máa wo bí ẹgbẹ́ ń wo Adéníran ẹ bá lọ fọjọ́ orí tẹ́ bá lọ fi jọ́ọ̀jì tẹ́ ẹ̀ lísì tẹ́ jọ́ọ̀jì ẹ máa bá ń bẹ̀ o bẹ́ẹ̀ mo sọ fún yín ibẹ̀ kọ́ là ń lọ now ẹ̀yin tẹ́ ẹ dí wa lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ àlè ọmọ Ọ̀yọ́ tó tún jẹ́ pé ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ tẹ́ rìnrìn ẹ tún wá fi ẹsẹ̀ kọ ẹsẹ̀ tẹ́ ẹ fi kọ ó gbẹ́jẹ̀ kàkà tẹ́ ẹ yẹ kẹ́ ẹ wo ẹsẹ̀ tẹ́ ẹ fi kọ kó lè jiná kíá ẹ máa fẹsẹ̀ yín lẹ̀ ẹ tún kọ́ntínú ẹ rìn lọ wàhálà tẹ́lẹ̀ mi tá a bá dé yìí àwọn ti lọ́ba bàbá wa Gbádégẹṣin Lukman Bello kò ṣẹ̀mí àfíìsì Ọláìwọlá àfíìsì Ládìgbòlù Ṣìyànbọ́lá Oníkẹ́pọ̀ kò ṣẹ̀mí ọmọ ọba ni bẹ́ẹ̀ ni Muideen Gbádégẹṣin Lọ́yọ̀lé kò ṣẹ̀mí ẹ ti ráwọn orúkọ tí mo dá yẹn gbogbo àti mo sọ yìí àti bàbá wa Kábíyèsí Abímbọ́lá Ọ̀wọ́adé Afeez àwọn gan ò ṣẹ̀mí bẹ́ẹ̀ ni brọ́dà mi kan náà wà níyọ̀ kò ṣẹ̀mí ọmọ ọba tó jẹ́ pé wọ́n wà ní number 1 to 6 gbogbo wọn ni mo ní contact wọn lọ́wọ́ tó ń bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ we listen we don't do what we don't judge ẹ̀yin ọmọ èèyàn ṣe rántí pé mo sọ wípé ẹni tí wọ́n bá ti fi jẹ Aláàfin lénìí òun gangan ni máa tẹ̀lé ẹ bèrè pé kí ni mo follow due process ẹ jẹ́ dìde ìjókòó yóò fẹ́ máa mọ́ mi lára ẹ bèrè pé kí ni mo follow due process tí bàbá wa Ṣèyí Mákindé sọ yẹn ni mo follow due process yẹn gangan òun lè rí lẹ́nìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ ń wò pé báwọn náà ìjọba ẹjọ́ kí n tó lọ jìnnà jù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé ṣẹ̀ríà lọ wá number 1 àti fàyẹjá kò lè wọlé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé tẹ́ ẹ tún ní wọn ẹ tún ti jáde lẹ́ni ẹlẹ́ni ẹ ti kọ lẹ́tà òfò sórí yín burú ni àfáàgì ogun